ó ti padà. You can join me now. Internet mi ni kala àwọn ẹlòmíì ni wọ́n máa ní wọ́n flag show mi. Internet mi ni mo tẹ̀ ń wò báyìí. Bó ẹ jẹ́ kí mi ní padà sọ nǹkan tí mo sọ mo fẹ́ kí n lọ sí orí voice note yẹn. Wọ́n ní kí n kìlọ̀ fún yẹ̀yin ọkùnrin. Mo fẹ́ kí n padà lọ sórí voice note yẹn. Kí n padà play ká padà jọ gbọ́. Ṣáwọn èèyàn tí ń wọlé mi ò rí comment o. Ẹ kàn ṣe like. Mi ò rí comment kankan. Mi ò rí comment o. Ẹ kàn like. Mi ò rí comment o. Ṣáwọn èèyàn tí wọlé. Ẹ kàn like. Mo fẹ́ káwọn kí n rí páwọn èèyàn tí wọlé kí n tó play kíní ẹ̀. Internet mi ni. Mi rí nǹkan kan. Internet mi ló ń misbehave. Mo máa padà play kíní yẹn. Ká jọ gbọ́. Network ni mo mọ̀. Mo fẹ́ padà play kíní yẹn. Mo fẹ́ káwọn èèyàn wọlé dáadáa kí n padà play ẹ̀ ká jọ gbọ́. Ẹ ṣe ẹ̀ṣọ́ náà. Àwọn èèyàn kan sọ pé àwọn kì í rí notification mọ̀ gbà mí ò máa ń ṣẹlẹ̀. Èmi ò believe pé èèyàn kọ́kọ́ ò lè tọwọ́ bọ page mi. Irú eléyìí sì ká ní kíní wọn máa ti ní wọ́n flag show mi. Internet mi ló ń misbehave. Kí bá yí kìlọ̀ fún wọn mo fẹ́ play ẹ̀ náà ni ká wá wo ẹni tó yẹ ká kìlọ̀ fún ẹ̀yin méjèèjì bóyá ẹ̀yin ni bóyá obìnrin ni because nígbà míì a máa ń ṣe àwọn nǹkan kan tí mi ti fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ ká gbọ́ kíní yẹn náà kí ẹ̀yin obìnrin tẹ́ wà níbí báyìí náà kẹ́ gbọ́ mo fẹ́ ká jọ gbọ́ náà mo fẹ́ ká jọ gbọ́. Ìwọ íńtánẹ́ẹ̀tì má ṣe bí olórí kórí mọ́ o. Mo fẹ́ ká jọ gbọ́ kíní yẹn náà. Mo fẹ́ ká jọ gbọ́. Ẹ̀yin ọkùnrin wọ́n ní kí n kìlọ̀ fún yín o. Mo dẹ̀ fẹ́ kẹ́yin ẹ̀yin olóríire aládùbáríkà. Mo fẹ́ kẹ́ dá sí kíní. Kẹ́ ká wo kẹ́ jẹ́ ká jọ sọ. Ẹ jẹ́ kí n ti bẹ̀rẹ̀. Ẹ káàárọ̀ àǹtí Yínká. Ṣé lóòótọ́ ni mi kì í tọ̀rọ̀ pẹ̀lú obìnrin? Ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú ọ̀rọ̀ lò. Ẹ máa ń sọ̀rọ̀ nípa obìnrin. Ẹ ṣe ń sọ̀rọ̀ nípa ọkùnrin. Ọkùnrin tó ọmọ abẹ́ chat, ordinary chat, ẹ ṣe ń chat. Like mo ṣèpàdé kan lánàá kò tí pé 24 hours. Tí mo accept tí mo ta exchange number the next thing láàárẹ̀ ó ti ń pè ní video call accepted mo pick video call because tẹ́ bá sọ̀rọ̀ nípa obìnrin tó ń béèrè owó káàdì wọ́n ń béèrè data wọ́n ṣe ní béèrè nígbà tẹ́ máa wá sí inbox yẹn tẹ́ máa pè yàn ní video call ṣé ìwà ni reason tó fi ní rí nǹkan gidi pàtó sọ. Please educate àwọn ọkùnrin náà when it comes to video call kọ́ yé abuse ẹ̀ wọn ò ní rọ̀rọ̀ gidi sọ wọ́n ti pè lórí normal call o wọ́n ti gbóhùn ẹni tó ń sọ̀rọ̀ o wọ́n rí profile ẹ̀ ní Facebook o wọ́n tún wá sí WhatsApp ẹ̀ wọ́n tún rí picture ẹ̀ ń bẹ̀ o still náà wọ́n á tún ṣì dúró lórí pé àwọn fẹ́ ṣe video call video call yẹn tó bá wá ṣe the next thing máa gboko síta ẹni tí sọ̀rọ̀ méjì like eléyìí tí mo bá sọ̀rọ̀ láàárọ̀ yẹn sí tí mo fi ń pè yín chat yẹn ṣì wà lórí fóònù mi tí mo lè screenshot ẹ̀ sí ó sọ pé ó kí mi good morning èmi náà dẹ̀ reply good morning with a sticker fìfẹ́ hàn mi come and bring this pankẹ́rẹ́ màá nílò yamayama ń sìn with a speaker. With a sticker jàre ni mo reply sticker yẹn wá gbé ọyàn láti sọ good morning the next thing ó ní ṣé òun lè pè mí video call mo ní no problem we were chatting on the video call the next thing àwọn like nǹkan tí mo send sóun láàárọ̀ tí mo fi kí òun kiri kan mo ní òkè
ó tútù sọ mo ní okay, ó tútù sọ mo ní okay, thank you. The next thing, can I see it for you? Mo ní no problem. Ó yá kí n gbé síta nìyẹn, kí n gbéyàn síta. Ṣé mọ̀ kò ṣe nǹkan tí òun ṣe, kò ṣe nǹkan tí èmi náà lè ṣe. But the thing is, ó máa ní level náà. Èèyàn tí mi ò mọ̀ rí, tí mi ò rí rí. Kò ṣe pé gbígbé èmi àti ẹ ti jọ ń sọ̀rọ̀, àtijọ́ ń kó barely 24 hours. Imagine, ẹ máa pè ní video call, ẹ máa béèrè fún nude. Kí ni gbogbo rubbish yẹn? Ẹ máa sọ fún àwọn ọkùnrin náà náà. Kọ́ ní manners. Torí tó bá yá ọmọ máa ní ẹ máa ní obìnrin ó béèrè recharge card. Okay, ìwọ tó wá tó ń waste data mẹ́. Ọjọ́ tí n bá jàjà need data, ipe bí mo broke mo rówó ra data àbí pé kíní kan. The next thing tí bá pè, mo ní wọn lórí fóònù tí bá comment ordinary comment mi lórí kíní báyìí lórí live yìí tí bá comment lẹ́ẹ̀kan ẹyọkan báyìí, àwọn tó mọ wá sínú inbox mi wọ́n á tó 15. Ṣẹ̀dẹ̀ rí gbogbo àwọn 15 yẹn ẹjọ́ ni o, wọ́n kàn máa rojọ́ dànù, wọ́n kàn waste data yín for no reason. Nínú gbogbo èèyàn 15 àbí 10 kẹ má rí èèyàn kan pàtó kẹ lè mọ bó ṣe useless tó àwọn ọkùnrin Nàìjíríà, very useless. Ẹ jẹ́ n play kejì. Ẹ jọ̀ọ́ ẹ má dá ọ̀rọ̀ yìí dá mi o, mo fẹ́ ká jọ analyze ọ̀rọ̀ yìí ni o. So ẹ jọ̀ọ́ ẹ bá wa educate wọn on video calls. Video calls should be meant for people that you can't see instantly. Even ẹni tó wà lẹ́ńkùlé ilé mi bíbá tó wà ní bí Ìkẹjà àbí wà ní Agége, I stay at Ayọ̀bọ̀. A máa béèrè fún video call. For what reason? Bẹ́ẹ̀ náà ni lẹ́yìn yẹn náà kọ́. Tó bá ṣe ìkan náà ní ìjọ́ òní yẹn tó ní pé kí n wá within my area, mo débẹ̀. Ṣé mọ̀ yí pé in fact bunch of idiots ni gbogbo wọn, bunch of idiots. Mo débẹ̀ ṣàn pé lè yóò yọjú sí mi. The next thing ó bẹ̀rẹ̀ sí sọ kí ní sùúrù òun bọ̀, òun ti dé, òun wà ní toilet, òun ìgbà tó ní kéèyàn máa bọ̀ tí ẹni yẹn tẹ́tẹ́ yẹn ń communicate títí tó fi dé street tó ní pé kó máa bọ̀, òfun ní nọ́mbà. Mo wá débẹ̀ tán, mo bọ́lẹ̀ lórí báìkì wá sí ẹ̀ sọ pé ìwọ wọ toilet. Níbo ni mo wà ń bẹ̀? Ibo ni mo for over 1 hour mo dé dúró sí bus stop. Kò dé yọjú. After tó ti ṣe video call, tá ti chat, tá ti ṣe gbogbo. Imagine, kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Àwọn ọkùnrin mi tẹ́ bá ṣe live yẹn, in fact ẹ máa rí pé irú yẹn ṣe ẹ máa rí wọn ibi tẹ́ ti máa mọ̀ wípé òótọ́ ni. Ẹ máa rí pé ẹ lè rí much of ọkùnrin kan comment lórí live yẹn gbà ẹ̀. Gbogbo wọn máa sá lọ, ẹnu wọn máa wọ o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo open line +447404851234. Ta ni ò decent nínú ọkùnrin àtobìnrin? Ta lẹ fi ipò kò decent? Kí lẹ fi ipò fà tó fi wá ọkùnrin yẹn lọ tí ọkùnrin yẹn ò fi yọjú sí? Kí lẹ rò pé ó fà? Ta lẹ rò pé kò decent? Ta lẹ rò pé ó jẹ̀bi nínú àwọn méjèèjì? Torí èmi ò tí fẹ́ analyze. Tí bá ní kí n sọ̀rọ̀, wọ́n á ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní sínú ọ̀pọ̀lọpọ̀ sọ ti pé ọbẹ̀ ọkùnrin ló máa support, but mo fẹ́ kí àwọn ọ̀jọ̀gbọ́n ẹ dá sí. Ta lẹ rò bí wípé ó jẹ̀bi ẹnìkan? Ta lẹ rò bóyá wípé ó dàbí tí bá ti sọ̀rọ̀ nísìn máa fún yín ní clue. The number to call is +447404851234. Ṣé gbọ́rọ̀ yẹn dáadáa bí fẹ́ kí n tún play? Ṣé fẹ́ kí n tún play àbí ẹ gbọ́ dáadáa? Ṣé fẹ́ kí n tún play àbí kí ẹ gbọ́ dáadáa? Ta lẹ rò? Torí mo kàn fẹ́ lo ọ̀rọ̀ fídíò yìí ni. Ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní bíbáyìí ó ń ṣẹlẹ̀ ní oríṣiríṣi ọ̀nà. Ta lẹ rò? Okay, ta lẹ rò pé ó jẹ̀bi nínú ọ̀rọ̀ yìí? Ta ni? Wọ́n ní kò decent jàre. Ta lẹ rò pé ó jẹ̀bi? Kí lẹ fi pé ó fà tí ọkùnrin yẹn ò fi yọjú sí? Kí làwọn nǹkan tẹ́ rò pé ọkùnrin yẹn ti rí tí ò fi yọjú sí? Hello? 447404851234. Ṣé gbọ́rọ̀ yẹn dáadáa fẹ́ kí
Hello. Hello, Atinda. Mo ń gbọ́ yín. Ẹ reduce volume. Obìnrin ló jẹ̀bi. Kí ló fi jẹ̀bi sà? Ẹ ṣé. Èèyàn máa ń rorí ẹ̀ tó dẹ̀ máa ń decent ara ẹni. Torí àwọn ọkùnrin ò value nǹkan kan tí ò yẹ kó fún wọn tó bá fún wọn, wọn á rí ẹ kó ṣìpẹ̀. Ìdúró bí bó bá ìrẹ́jọ sínú fọ́tò gẹ́gẹ́ bí òwe Yorùbá, bó bá ṣe dúró ni wàá ṣe gbára ẹ̀. Tí o bá fi ra ẹ sípò respect. Kí ni àwọn bí níbo ni o ti fi ra ẹ sípò respect sà? Ẹ ṣé. Èmi àti ẹ meet in less than an hour àbí 2 hours àbí 2 days. Àti mọ details ara wa much. Àmọ́ kankan. A ti ń sọ pé ká gbọ́yàn síta, ká gbókó síta. Ṣẹ́gẹ́ tí ń sìn. Ó máa ní level tá a máa dé kí ọ̀rọ̀ pé àárín ìwòwò ara wa kó tó kọ́ mi. Ọwọ́ bí tá a bá ṣe ríra. Ta lérò bóyá ó kọ́kọ́ put effort láti gbọ́yàn síta? Ta lérò pé ó kọ́kọ́ sọ? Ó kọ́mọ̀ lára àwọn ọkùnrin tó ń bẹ ní. Nínú kéèsì eléyìí ta ló kọ́kọ́ gbọ́yàn síta? Obìnrin kọ́ ló gbọ́yàn síta. Báwo ló ṣe gbé síta? Good morning sí tó jẹ́ pé ọmọ ló sẹ́ndì sí tó fi kí n good morning. What I'm expecting next, mo ti rí pé nǹkan tó wà intention, what you are up to, nǹkan tó fẹ́ offer mi nìyẹn. Ẹ ṣé. Èèyàn mi ti pè mí. Ẹ má tiẹ̀ jẹ́ kí n gbé call kò pọ̀ torí mi fẹ́ kétò yìí pẹ́. Either you like it or not. Sórí bó bá ṣe, ó dàbí ìyàwó ilé. Ó dàbí ìyàwó ilé tó lọ rojọ́ pé ìwà tọkọ ẹ̀ jà fún brother tí ò níyàwó ilé. Ó lọ open door pé kó dú ẹni. Hello? Hello ma. Hello, mo ń gbádùn yín. Ẹ kálẹ́ ma lórí eléyìí. Lady yẹn ni ò decent. Ó ti too cheap jù. Ó gbéra ìkalẹ̀ too available. Come on, good morning. Olo ti gbé emoji ọyàn. So what next? What next? Ó ti fi rẹ̀ pé kò wà available. Wọ́n ló sọ pé kó gbọ́yàn, wọ́n ló jẹ́ kó béèrè ọyàn ni. Too available. Too available. Ọkùnrin wà nǹkan tó cheap and you show to him that you are cheaper. So what next? Ẹ ṣé ìyá mi. Ẹ ṣeun. Hello? Hello ma. Hello, mo ń gbádùn yín. Ẹ kálẹ́ ẹ kú ètò ma. Ẹ kálẹ́. Yes ma. Program eléyìí tẹ́ ẹ ṣe lọ́wọ́ yìí. Obìnrin yẹn ló jẹ̀bi o. Obìnrin yẹn ló jẹ̀bi torí pé òun ló kọ́kọ́ fi spíkà ọlọ́yàn ló kọ́kọ́ fi síta o. So spíkà yẹn tí máa yẹn rí òun ni ìyẹn náà ṣe ń sọ fún pé kó gbọ́yọ̀ ẹ̀ síta pé òun fẹ́ rí pé kó ṣó òun. Ẹ ṣé. Hello? Hello? Hello ma. Mo ń gbádùn yín. Ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́. Àti ìka obìnrin yẹn ló jẹ̀bi o. Okay. Because kò yẹ kó tiẹ̀ kó sẹ́ndí emoji yẹn. Kí lẹ feel wípé ó fà á tó fi wá ọkùnrin yẹn lọ? Torí bí obìnrin yìí ṣe ń sọ̀rọ̀, ó ní kí n máa bá wọn sọ̀rọ̀ pé báwo làwọn ò ṣe ní béèrè owó recharge card. Nítorí pé ọmọ máa pè lórí fídíò. Kí lẹ rò pé ó fà á tó fi wá ọkùnrin yẹn lọ? Bóyá ẹni ẹlẹ́ni tí ò tí ì jẹun tó wò pé obìnrin tó dìdì tẹpà mọ́ tó wá bá mi tó bá la fẹ́ gbowó mọ́tò. Àti ìgbà máa fẹ́ sọ wípé bóyá ṣe mọ̀ kó lóun kókò ṣàánú wa ni. I don't understand. Ọkùnrin yẹn náà máa ti wò pé eléyìí tó bá dé yín mọ́ mi. Exactly. Ọlọ́run jẹ́ mówó délé. Exactly. Ọlọ́run jẹ́ kí n mówó délé. Exactly. Hello? Hello ma. Yeah? Ẹ kú ètò ma. Yeah. Obìnrin yẹn ni èmi máa rí blame o. Because Sherry, reason tí ẹ kọ́kọ́ béèrè question kan lẹ́ẹ̀kan, ẹni kí la rò pé ó ṣẹlẹ̀ tí máa yẹn ò ṣe jáde síta. Number one, máa yẹn ti mọ̀ pé tó bá ti wá ó máa béèrè owó. Ó máa béèrè owó.
That's number one. Then number two, ó possible ńgbà tí wọ́n jọ ṣe video call. Ó possible kó jẹ́ pé kò like bóyá obìnrin yẹn dọ̀tí àbí kò like nǹkan tó rí appearance. Apart from that, ẹ jẹ́ kí tún sọ nǹkan tí ṣe rí. Okay, mo ń gbọ́ yín tẹ́ bá ti sọ̀rọ̀ tán. Yes, ma. So I think torí owó ó mọ̀ pé obìnrin yẹn ó máa demand àwọn tó máa ránṣọ mọ́yàn ni pé bá mi mú nǹkan by then appearance. Those are the two things I feel that ó jẹ́ reason tí máa yẹn ò ṣe jáde sí. Okay, ẹ ṣé mà. Ẹ ṣé mà yẹn. Ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín, ọkùnrin tó bá wà responsible tó ò tí mọ̀lé ẹ̀ tí ò ní relationship pẹ̀lú ẹ̀ tí ò lẹ́nything pẹ̀lú ẹ̀. Number one, emoji ọyàn tó send sí tí kò ṣe ọkùnrin ló yẹ kó tẹ̀ kọ́kọ́ ṣe irú nǹkan tó yẹ pé wọ́n ló sọ ó ti tora ẹ sí irú ọmọ tó jẹ́. Number one, ó ti fi rẹ̀ wọ̀n. Òun náà kò fẹ́ tó bá jẹ́ ọkùnrin tó wà rẹ̀ ó fẹ́ sórí ọyàn tó send pé kò ṣe fún ẹ kò send fún ẹ. Hello? Sórí ọyàn tó send sí emoji tó send sí pẹ̀lú ọyàn tó dá padà fún ẹ ó sì fẹ́ wò láti wò pé irú ọmọ wo ló wá jẹ́. Bóyá ẹ ti wá bá débi wípé ó ti eventually ṣí ọyàn lẹ̀ fún tó bá jẹ́ ọkùnrin tó wà responsible kò tiẹ̀ ní fẹ́ dó ẹ. Torí hello? Ẹ wo báwo lẹ ṣe ń fẹ́ gbé méjèèjì pọ̀ ẹ ń pè ẹ wo ẹ jọ̀ọ́. Tó bá jẹ́ ọkùnrin tó wà responsible kò ní fẹ́ dó ẹ because á wò pé àìmọye ọkùnrin mélòó ló ti ṣí ọyàn lẹ̀ fún bẹ́ẹ̀ yẹn. O mọ̀ ń rí ẹkọ̀ jọ ń sọ̀rọ̀ ìwọ ló kọ́kọ́ send emoji. Ó dẹ̀ sọ wípé number one àwọn tó mọ̀ mí dáadáa wọ́n máa ní pé mo burú kì í ṣe pé mo burú ìtọ́tọ́tọ́ mi ni. Bí mo ṣe sọ̀rọ̀ okó àtòbò tó bá send blue film fún mi tí bá ti rí a send mọ́ ẹ nìyẹn ẹsẹ̀kẹsẹ̀ ni máa block ẹ. Ìgbà tí mo ní group mo dìdí sọ fáwọn èèyàn pé ẹ má send blue film sínú ẹ má send okó àtòbò sínú group mi ẹsẹ̀kẹsẹ̀ ni máa block ẹ. Tó bá pè mí lórí video call mo rí mi ò rí ẹsẹ̀kẹsẹ̀ ni máa tó wípé mi ò gbé mo wá lọ sórí WhatsApp mi mo wá rí pé video call ló fi pè mí máa block ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. So ó ti pè ẹ́ lórí video call lálàkọ́kọ́ ó accept ẹ ìwọ ló tún send ọmú sí ó wá fẹ́ mọrú ọmọ tó jẹ́ pé ṣé ọmú yìí bóyá kò fi ṣeré ni bóyá ó ń ṣeré ti ẹ ní o ó dẹ̀ request ọmú lọ́wọ́ ẹ ó dẹ̀ ní mo ti gbọ́ ó gbà náà ojú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọkùnrin bóyá ó mọ̀mọ́ tí sí ẹ kó wo reaction ẹ ó dẹ̀ ní mo ti gbọ́ bó dẹ̀ ṣe gbọ́ yẹn látorí phone ó gbé ọmú síta tó bá sórí àwọn ọkùnrin tó lè du ẹ tó lè lọ bá tó bá ti ṣerú nǹkan báyẹn àwọn ọkùnrin tó lè lọ bá tó lè du ẹ of course wọ́n kò fẹ́ du ẹ jẹ ni àwọn ọkùnrin tí wọn ò ní class ọkùnrin tó fẹ́ dóbò tó dẹ̀ ní class kò ṣe gbogbo ọkùnrin tó ń dóbò ta ni ò ní class o ọkùnrin tó fẹ́ dóbò tó ní class tí nǹkan máa ń rí lára ó lè jẹ́ pé ó mọ̀ọ́mọ̀ fún ẹ pé ṣé o máa wà bó ó tiẹ̀ lè lówó tó fẹ́ fún ẹ ṣùgbọ́n ó mọ̀ pé tó o bá dé òun ò ní lè fi ẹlẹ̀ kó o má do ẹ kàkà kó embarrass ẹ kò ní yọjú sí ẹ kì í ṣe pé kò lówó bí ọkùnrin míì níbi tó ní ìkórìíra dé ó ti wò pé ìwọ ló send emoji ọmú ó send ẹ sóhun ó tún request ọmú fún ẹ ó tún gbọ́mú síta lórí fóònù ó rò bóyá òun ṣe ìfẹ́ ni ó ń bẹ record ẹ tó bá jẹ́ ọkùnrin tó kórìíra á ti máa wò pé eléyìí tí ò mọ̀ mi tó ti ṣe mélòó ló ti ṣerú ẹ̀ fún tó bá wá lọ kò ní yọjú sí ẹ torí pé kò fẹ́ du ẹ àìmọye ọkùnrin míì tó máa gbé obìnrin dé hotel tóbìnrin yẹn dẹ̀ máa bọ́ṣọ báyìí tákọ̀ wò pé tó máa wò pé obìnrin àwọn ọkùnrin míì máa ń fẹ́ kóbìnrin play a bit hard láti mú pé ó kàn gbé lọ sóòtẹ́ ó kàn ṣe pé ó kàn bọ́ṣọ á kàn wò pé àìmọye tó máa ti dó eléyìí báyìí ẹ ní relationship kankan o dẹ̀ ti ń gbọ́mú jáde lórí phone bóyá lórí phone tó gbọ́mú jáde yẹn ó lè jẹ́ the type irú obìnrin ó lè jẹ́ the type tó máa ti béèrè owó recharge card lẹ́ẹ̀mejì lọ́wọ́ ọkùnrin yẹn a wá wò pé ẹni tí ò tí mọ̀ mí tó ti ń béèrè owó recharge card tó bá wá rí mi nǹkan tí ń bá rí èlò ló fẹ́ béèrè ló dífá fún ìwọ obìnrin tó bá ti gbé ẹjọ́ ọkọ ẹ pò jà nínú ilé tó fi ẹ̀gbọ́n ọkọ lẹ̀ tó sọ fún tó fi ìyá ọkọ lẹ̀ tó sọ fún tó wá lọ sọ fún ọ̀rẹ́kùnrin ẹ àbí neighbor
ẹ máa dóra yín sórí ìjọ́ tó bá ti ṣe ó ti ṣe ọ̀nà lẹ̀ wípé ó wà vulnerable ó ti ṣe ọ̀nà lẹ̀ wípé inú ẹ̀ ò kí ń dùn ní gbogbo ìgbà nínú ilé ṣó wá rí èyí tó ṣe yẹn ìjọ́ tó kọ́kọ́ ṣe yẹn ọkùnrin yẹn ò ní ṣe nǹkan kan ó máa lọ re-strategize á lọ gbé bírò àti pépà ẹ̀ á lọ drop plan bó ṣe máa dú ẹ ó dẹ̀ máa ṣe débi wípé a ṣe pápápá kò ní jẹ́ kó pẹ́ rárá ìjọ́ tó ti lọ sọ fún yẹn tó bá jẹ́ ọkùnrin tó ní ìfù tí ò níyàwó ńlé kò ní jẹ́ kó pẹ́ síjọ́ yẹn kó tó dú ẹ ìjọ́ tó dẹ̀ máa dú ẹ kò dú ẹ ju ẹ̀mẹ́ta lọ ẹ̀mẹ́tẹ̀ta yẹn ẹ̀mẹ́tẹ̀ta tó bá wà vulnerable nínú ilé ni nítorí ẹ̀ nígbà míì tí o bá ti ní problem nínú ilé tó bá jẹ́ ọkọ tó sì fẹ́ tó bá jẹ́ inú ilé tó sì máa dúró má lọ sọ fún bọ̀dá àdúgbò má lọ sọ fún bọ̀dá tó jẹ́ neighbor tó jẹ́ alábàágbé tí ò níyàwó ńlé ìjọ́ tó bá ti sọ fún ìjọ́ náà ló ti fi ààyè tó fi máa ó dẹ̀ máa dó ẹ máa dóra yín kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹ máa dóra yín torí ọkọ̀ máa lọ níjọ́ náà ni ó ti ń rojọ́ fún ó ti ń bẹ̀ ó ti ń lọ àkọ́kọ́ máa bẹ̀ ra nǹkan wá àwọn nǹkan tó sọ fún pé ọkọ ẹ̀ ò kì í ṣe fáwọn ọmọ tó bá jáde á bẹ̀ ra nǹkan wá fọ́mọ á kó fún ẹ pé kò fọ́mọ ìjọ́ tó bá máa dó ẹ wo kàn máa sunkún lọ ní pé bọ̀dá Káyọ̀dé ó tún ti bẹ̀rẹ̀ abẹ́rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ akọ̀gbórí ẹ̀ á gbé séjìká báyìí ni akọ̀gbórí ẹ̀ séjìká á wá mú ọwọ́ á máa fi ráí níbi ẹ̀yìn á máa fi ráí níbi ẹ̀yìn díẹ̀ á fọwọ́ síbi ìbàdí ẹ̀ tó bá rí bèbè á máa sún bèbè yẹn sókè á máa bèbè yẹn á máa pariwo kó o tó mọ̀ ẹ máa dóra yín ṣáà ni ẹ máa dóra yín nǹkan tó ò ní gbà mi ò tí ì rí ọkùnrin náà gbà tó ò ya wèrè tí wọn ò fokó wèrè dóyà ẹ wàá wá ló pè mí lórí fóònù ó ń béèrè ọmú lọ́wọ́ mi ó ya wèrè ni wàá ní o pè mí lórí fóònù pé mo jẹ́ ọ̀rẹ́ ẹ o meet me for the first time o wá send òbò sí mi àbò send blue film fún mi torí pé orí mi pé mò ń sọ̀rọ̀ lórí fóònù mò ń sọ̀rọ̀ lórí Facebook o ò ní fẹ́ ṣe torí o mọ̀ pé tó o bá ti ṣe that's the end o ò lè bá mi sọ̀rọ̀ mọ́ máa block ẹni dèpò pé bóyá màá wá máa bí ẹ tàkú ọ̀rọ̀ sọ àyẹ jẹ́ kí wá sọ nǹkan kan fún yín nǹkan míì tó ò ní jẹ why are you giving them the scope well nǹkan míì tó ò ní jẹ má fi run mú òun ló fi máa ń dàbẹ̀ ni pé táwọn èèyàn bá pè mí wọ́n bá ti fẹ́ wà wọ́n bá ti fẹ́ wà over familiar ẹ kẹ̀lẹ́ mà àwọn ọmọ yín kọ́ mo ti pè yín mo send message sí yín ká mo ṣe kinní kan ẹ bèrè lọ́wọ́ àwọn tó ti ń pè mí mo máa já wọn dànù lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo máa cut ẹ off ni mi ìfẹ́ gbọ́ story pè mí ẹ báwo ni ẹ káàárọ̀ kí lẹ fẹ́ sọ ẹ sọ àwọn míì gan wọ́n bá ti kí mi máa ní kí lẹ fẹ́ àwọn tó pè mí dára kí lẹ fẹ́ mi ò fẹ́ tàkó ọ̀rọ̀ sọ mi ìfẹ́ báyọ̀ kọ́kọ́ sọ̀rọ̀ wẹ́dẹ́wẹ́dẹ́ so tó bá ti fàyélẹ̀ tó ti pè é lórí fídíò lẹ́ǹkan tó ti gbé ó ti fún ní green card ìwọ tó tún wá lọ sẹ́ǹdì ọmú ó ti sọ fún pé wá bọ̀bọ̀ ṣe olóko ó ti sẹ́ǹdì ọmú ṣe olóko ó ń sọ fún pé ṣe olóko ọmú wà sórí ọmú tó sẹ́ǹdì yẹn ìwọ ló wò pé sticker ni inú ọpọlọ ọkùnrin tó sẹ́ǹdì ẹ ọmú ẹ ló sẹ́ǹdì ọmú ẹ ni ìwọ ló rò pé sticker ó dàbí obìnrin tó ń wẹ̀ lọ́wọ́ tí ọ̀rẹ́ ọkọ wọlé tán ní kí ló ń ṣe mo ti sọ kíní yẹn rí tó sọ pé ẹ̀dà babalágbájá ẹ jókòó mò ń wẹ̀ lọ́wọ́ máa bá yín sìn ọkùnrin yẹn ti ya picture òbò ẹ sórí ẹ torí bó ṣe ló ń wẹ̀ lọ́wọ́ yẹn ọkàn àti ẹ̀mí ẹ̀ máa lọ síbi abẹ́ òbò ẹ pé ìwòwò lọmọbìnrin wà nínú bedroom ó máa díjú bá ó ti ya picture òbò ẹ sórí so àwọn nǹkan míì wà tó yẹ pé èèyàn láti kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀ tó bá wẹ̀ téèyàn bá wọlé ó ní láti announce pé mò ń wẹ̀ torí of course tó bá wà nínú bedroom tó bá ń wẹ̀ ìwòwò ló máa wà so tó bá dẹ̀ ti sọ fọ́kùnrin tí ò ń ṣe ọkọ ẹ̀ ó ṣeé ṣe kó padà dó ẹ torí a ti mọ tó bá yá tó sọ fún pé òun wẹ̀ lọ́wọ́ irú ọkùnrin tó bá ní discipline tóbìnrin bá ń wẹ̀ lọ́wọ́ tó sọ fún ẹ pé òun wẹ̀ lọ́wọ́ ó yẹ kó calculate pé ó máa bọ́ta ó máa kó ní mò ń lọ mò ń padà bọ̀ sórí tọkùnrin bá ti jókòó tó sọ fún tó jẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ tó jókòó tó sọ fún pé òun wẹ̀ lọ́wọ́ tó dẹ̀ jókòó tó fi wẹ̀ tán ó ti ya picture òbò ẹ sórí
kódà kó jẹ́ ọ̀rẹ́ ọkùnrin tó sọ fún pé òun wẹ̀ tó dẹ̀ jókòó tó fi wẹ̀ tó nínú bedroom tó fi lọ ó ti ya picture òbò ẹ sórí ṣé orí nǹkan tó máa ṣe a fẹ́ jù fún ẹ láti mọrú obìnrin tó jẹ́ a fẹ́ mọrú obìnrin tó jẹ́ tó bá ti mọrú obìnrin tó jẹ́ tó bá ṣọ́ra gbogbo ìgbà tó bá ti ń wẹ̀ ló máa rìn sásìkò ìjọ́ kan wàá kọ̀ wẹ̀ wàá máa bọ́ta nínú bedroom báyìí wàá rí lẹ́nu ọ̀nà wàá dẹ̀ ṣe á fi ara gbẹ́ to the extent pé ìró á tún nídìí ẹ̀ tí ìró bá dẹ̀ ti tún nídìí ẹ̀ kí ló kù ẹ máa dóra yín ni ẹ máa dóra yín ìró á tún torí ẹ̀ tọ́kọ bá ń wẹ̀ lọ́wọ́ tó bá sọ fún obìnrin ọkùnrin kò yẹ kó dúró títí ó máa fi wẹ̀ tó máa fi bọ́ta ó yẹ kó excuse ara ẹ̀ kó lóun máa padà ìwọ obìnrin ò dẹ̀ yẹ kó sọ tó dífá fún ẹ̀yin tẹ́ ẹ ní problem nínú ilé tẹ́ ẹ máa lọ máa sọ fún ọ̀rẹ́ the moment cherry tẹ́ bá ti ní problem tó jẹ́ emotional problem nínú ilé obìnrin ti wà vulnerable and in most cases obìnrin náà ló lè múnú obìnrin dùn tóbìnrin bá ní problem irú ó wá depend ọkùnrin ló lè múnú obìnrin dùn tó bá ní problem ó wá depend lórí irú ọkùnrin bóyá ọkọ ẹ̀ ló fẹ́ kó padà bẹ́ o kó ní sùúrù kẹ́ parí ìjà kó lọ gbé rẹ̀ bọ́ síta débi wípé tó máa fi dú ẹ wọ́n á ti gba pátá nídìí ẹ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta kọ́kọ́ lọ ẹ tó pé kó tó pé wálé so eléyìí kò ń ṣe ẹjọ́ ẹ o ẹ jẹ́ tún play mi fún yín fún ẹ̀yin obìnrin tẹ́ máa ń dam consequence pé ọkọ yín lè lọ ó lè lọ dó nǹkan tó wù náà kí ló dé kó lọ dó nǹkan tó wù ẹ̀yin ni mo fẹ́ play eléyìí fún ẹni tí ẹni kí n bá òun play ẹ̀ kí n bá òun béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí ni kóun ṣe. So tí n bá láti bí ọdún bíi méje báyìí àti Yínká àbí mẹ́jọ tá a ti máa rí bí ọmọ méjì lọ́lọ́run fún wa láti ìgbà tá a sì ti máa rí èmi mo máa ń bá ìyàwó mi kò wá bá mi rí pé mo nídìí ẹ ò díẹ̀ for example nsìn kò tẹ̀ wá rò pé àbóyá òun. no question tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ọkùnrin níbí báyìí ni wípé báwo ló ṣe máa ń rí lára yín tí ìyàwó bá wá bá yín pé òun fẹ́ dóko ẹ wá dómi bóyá tí àwọn ìyàwó yín bá gbọ́ bó ṣe ń rí lára yín á lè máa encourage wọn láti máa sọ then ẹ̀yin ọkùnrin ìwọ obìnrin jẹ́ àti rí bí tó o ti béèrè lọ́wọ́ ọkọ rí tọkọ wá fojú aṣẹ́wó wò ẹ jẹ́ ká gbọ́. òun ló like bóyá ó ní kankan tó ń bọ́dà mind ẹ̀ ni àbí gbogbo effort tí mo mọ̀ ni mo ti sà gbogbo agbára tí mo mọ̀ ni mo ti sà láti fi mọ̀ kí ni problem but along the line mo wá rí pé still bí mo ṣe ń complain fún tó tí mo ń pè jókòó tí mo ń sọ̀rọ̀ fún tó still náà to the extent pé marriage yìí èmi fẹ́ kó work and one of the bond tíyẹn lè fi wà okay nínú marriage as couple is sex because the moment tí máa bẹ̀rẹ̀ sí ń lọ ta ó mọ̀ mo ti ń pín sí ọ̀nà méjì nìyẹn ó wá ní kí mo lọ ìta ó padà lé mi wálé mọ́ ìta ó lé mi wálé kò pẹ́ síra wọn lẹ́yìn ìgbà yẹn mo bá nọ́ọ̀sì kan pàdé ọmọ nọ́ọ̀sì ọ̀hún àwa jọ ń jẹ́ the same surname ó wá ní táìmù fún mi bíi pé a sì jọ gbé nílùú kan several times màá sọ pé kó má wá èmi wà ń lọrin òun wà lọ́fà so èmi màá sọ pé kó má wá kódà ó máa ń give time pé kóun sùn mọ́jú màá ní rárá ó wá tó time kan mo gbà láàyè lọ́jọ́ yẹn bí ẹ̀ẹ̀mejì léra wọn tó wá mi wá sí Ìlọrin mo gba hòtẹ́ẹ̀lì àjọsùnmọ́jú ṣe rí lẹ́yìn pé àjọsùnmọ́jú hòtẹ́ẹ̀lì ọ̀hún lẹ́yìn ọjọ́ àkọ́kọ́ ọ̀hún fún bí oṣù kan àbọ̀ àti báyàwó mi lò pọ̀ ní mi lára tó wá dàbí pé mi ò bóbìnrin sùn rí àtọ́ pé mi ò tiẹ̀ sún mọ́bìnrin rí rárá pé bóyá mi ò gbóbìnrin sílé lórí lójú mi lọ́jọ́ tí mò ń sọ yìí lẹ́yìn ìgbà tá a sex ara wa torí like 4 rounds la ṣe lọ́jọ́ yẹn
ọmọ ẹ̀dẹ̀ ṣeré gan. Ó wá tó ń ṣe bí ọ̀sẹ̀ bíi 3 4 5 bí ó ti ń lọ bí oṣù bíi 2 àsáwọn chat àmọ́ ń sọ̀rọ̀ bọ̀ mi ò fún ní time mọ́ láti wá. Kódà ó wá sí Ìlọrin wá ṣe wedding ọ̀rẹ́ ó pè mí lọ́jọ́ yẹn pé òun máa lò dé sí pé ká ríra mo ní rárá tí wọ́n pé kò sí bá ṣe ríra sex náà ni. Tọ́ ìgbà tí mo tún fún láyè tó jẹ́ lẹ́ẹ̀kejì àǹtí Yínká káì ó di ọ̀sẹ̀ 2 kódà kí n róbìnrin kó bọ̀ kọ́yàn ṣe ńláńlá kalẹ̀ kó tóbi kalẹ̀ kó bọ́ kí àwọn mi bọ́ kó jọ mí lóko mi ò ríru rárá because kò as in I was okay like àti wá súnmọ́ ìyá mi wá ní mi lára. Ó máa ní ẹ lára. Along the line mo wá pé kí ni ò gbọ́dọ̀ continue báyìí máa abandon woman yìí mo tún fún ẹni títọ̀ ní space mo fún ìyàwó mi náà ní space mo tún gather ara mi gbà tí mo tún gather mo tún pé ìyàwó mi ó yá mo need ẹ the same thing náà ló tún sọ fún mi tó bá jẹ́ ọ̀sán á ní ọ̀sán la wà tó bá jẹ́ ká tó sùn lálẹ́ ni á ní ilẹ̀ ò tí ì sùn kínní tó bá jí lóru tí mo bá jẹ́ lóru ni mo jí á ní ó mọ̀ pé òun sùn lọ́wọ́ ni tó bá jẹ́ láfẹ̀rẹ̀ mọ́jú ìyàwó mi á ní ó mọ̀ pé òun máa dáná fáwọn ọmọ òun máa dìde dáná fáwọn ọmọ èmi dẹ̀ máa sùn di 8 àbí kínní kí n tó mọ lọ bí iṣẹ́ kínní kan bí ṣe tún kó kínní kalẹ̀ nìyẹn ẹ mọ̀ ètò wa parí gbogbo ọ̀rọ̀ yìí bóyá èmi àti ìyàwó mi bá ní argument fún ọ̀sẹ̀ kan fún mi bóyá ọ̀sẹ̀ tó kọjá kó wá di few days bóyá ní argument for example ní argument ní bóyá last week nísìn ṣé ìgbà tí ó bá di following week tí n bá ní mo need ẹ ìgbà yẹn ni ó ṣe lọ wú ọ̀rọ̀ last week yẹn argument yẹn yóò sì tún wá wú síta yóò mọ̀ fi takò mi èmi mọ̀ pé màá wá bá òun fún sex èmi wá ń sọ̀rọ̀ báyìí mo ń ṣe báyìí mo ń bínú ṣé àní bínú ṣé mi ò ní argue pẹ̀lú ẹ̀ ni àbó fẹ́ sọ mí di ìrù ni kí wọ́n jẹ́ orí kò possible nínú marriage yìí bọ́ ó ti sú mi mo wá ní idea kan tí mo fẹ́ lò òní mo ní kí n share pẹ̀lú yín ṣé kí n fi woman yìí kalẹ̀ pẹ̀lú àwọn ọmọ sí Ìlọrin kí mi relocate sí bóyá bí Lọ́kọjà àbí Ọ̀ṣun state because àyè wà fún mi láti relocate bye kódà mo ti make move ẹ kalẹ̀ pé mo fẹ́ relocate finally máa wá lẹ́ẹ̀kan lóṣù abẹ́ 2 lóṣù kan even lẹ́yìn oṣù 2 ó lè jẹ́ kan náà máa wá wò wọ́n máa dẹ̀ mọ̀ sí normal thing pẹ̀lú wọn as bàbá like owó oúnjẹ wọn owó school máa san sódà kó òun wà pẹ̀lú àwọn ọmọ bóyá tí a bá tún jọ sí papọ̀ mọ́ eléyìí tí mo sọ fún yín sọ fún wọn bóyá tí a bá tún jọ sí papọ̀ mọ́ mind á mọ̀ wà lára mi àbí a lè fi ní kíní mi ò mọ̀ bí màá ṣe sọ so that bóyá ọjọ́ tá a bá tún ríra wa inú ẹ̀ á dùn of which mo mọ̀ pé tí n bá lè relocate already sex ti cancel ní láàrin mi pẹ̀lú ẹ̀ because irú ọmọ tí mo sọ fún yín náà sì yẹn nísìn irú gẹ̀ yẹn táyé. Tóyìn Àṣàmú ó ní speak to your wife about the problem àbòsí yín pọ̀ àbòsí àwọn kọ́kọ́ wà tẹ́ pé ọkùnrin láti ṣe èrè kó ya wèrè gidi àwọn obìnrin kan wà tẹ́ pé wọ́n wicked gidi ó láti ya wèrè pẹ̀lú ẹ̀ speak to kíni ṣe ẹni tó ń sọ̀rọ̀ yìí ó ju ẹni tí ẹ pé ẹni tó ń sọ̀rọ̀ ó ju ẹni tí ò tí ì try pẹ̀lú ìyàwó ẹ̀ títí kó speak to kó máa jẹ̀yà kó speak to kó máa jẹ̀yà abegi please ìjọ. táyé bá gbà tí bá ní kó já fẹ́ra wa kódà yóò gbà bọ̀ mi ò lè fẹ́ torí ó jù mí lọ lọ́jọ́ orí bí 2-3 years though age is a number but mi ò lè fẹ́. Now Sister Yinka ẹ gbà mí lámọ̀ràn mo fọlọ́ ń bẹ̀ yín kí ni kí n ṣe ọmọbìnrin yìí ó sì ti bá mi jìyà ní àwọn táìmù kan tí mo pé mi ò fẹ́ filẹ̀ pẹ̀lú bùkátà àwọn ọmọ nìkan kí mi wá wà níbì kan kí n dáwà mọ́ ṣe fàájì mi bọ́ mo ti pé mo ti sọ
mo ti bá kò sí nǹkan tí mi ò ti sọ fún tán still ìyàwó mi kò change àyàjà tí nǹkan bá sá fẹ́rẹ́. ọkùnrin tó rántí wípé ìyàwó yìí ti bá mi jìyà nígbà kan ìyàwó yìí ti bá mi jìyà nígbà kan tó sì ní mind báyìí pé òun ò fẹ́ filẹ̀ kí ni nǹkan tó tún fẹ́ speak about kí ni nǹkan tó fẹ́ speak nígbà tẹ́ bá ti tì wọ́n débì kan ẹ wá máa ní wọn ò lè fi gbígbákùnrin kankan lórí àsìkò tá a wà yìí tọkùnrin ò bá ya wèrè gidi wọ́n ready láti bá yí ẹ̀jẹ̀. Speak to who? bí a kò sóúnjẹ mọ́ tí ń lé mọ́ àbí kò sówó lọ́wọ́ yóò tún wá mọ kunra mọ́ mi dán èmi fúnra ara mi kò dẹ̀ bá mi rí fún sex èmi mo máa ń bá gbogbo ìgbà ó dẹ̀ ti wá sú mi ẹ jọ̀ọ́. So tí n bá láti bí ọdún bíi méje báyìí àti Yínká. mẹ́wàá ẹ máa lẹ́nu láti lọ bèrè owó ilé ẹ lẹ́nu láti bèrè owó school ẹ lẹ́nu láti bèrè owó nǹkan tẹ́ fẹ́ ṣe bọ̀ nǹkan ẹyọ kan tẹ́ ẹ lè sọ tó lè gbé gbogbo stress nǹkan tí a responsible man ní ṣe tó lè calm ẹ ní lè sọ tó bá tún wá bá yín ẹ tún sọ wípé pẹ́pẹ́sẹ́ kan ó ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́ kò àní 2024 má grief for anybody má speak fóbìnrin kankan obìnrin tó bá ti lórí òun yí tó bá ti ní pókó pòbò mọ́ wọ́gọ́ pókó ẹ mọ́ kó lọ ṣa condom má grief for anybody. Àwọn obìnrin kan sunkún ta wọ́n sunkún oko ẹni tó yọ̀ tí ayọ̀ ọ̀pọ̀rọ̀ ayọ̀ àyọ̀jú bá yí ẹ̀jẹ̀ òun ló fìyà òbòjọ́ kọ nínú ilé. Ọkùnrin tó wà responsible ni o bọ́kùnrin bó bá dẹ̀ mọ̀ pọ́kùnrin ò wà responsible torí ẹbí kìíní ẹbí kejì ẹbí kẹta ẹlẹ́ẹ̀kẹrin lẹ máa ní kò wà responsible tó bá mọ̀ pé kò wà responsible tó dẹ̀ mọ̀ pé kò deserve láti dóbò kúrò nínú ilé ẹ̀ kó lọ wẹ́ni tó wà responsible. Ẹ bá mi advice ọkùnrin ó ní kí ni kóun ṣe ó ní ṣé kóun fi àwọn ìyàwó òun lẹ̀ èmi ò ní sọ̀rọ̀ tèmi bá sọ̀rọ̀ ẹ máa ní mo ti ash jù mo ti burú jù èmi ò ń ṣe èmi ò kí ń ṣerú ẹ̀ ever ready lèmi you understand so kò jẹ́ kémi tẹ́ bá ẹ̀yin tẹ́ ń ṣe bí ìgbà tí jẹ́ wípé ẹ̀ ń fi hello ẹ pẹ̀lẹ́ kú ètò. Yes o. Advice mo fẹ́ fún bọ̀bọ̀ yẹn so tẹ play nǹkan sí and I'm going to speak from a personal experience. Ṣẹ́rí nọ́mbà mi mo máa mọ̀ pé máa mọ ibi tí mo ti pè kí bọ̀bọ̀ kó relocate. Ẹ sọ fún bọ̀bọ̀ yẹn kó relocate kó dẹ̀ máa ṣe ẹ̀tọ́ ẹ̀ gẹ́gẹ́ bí aya gẹ́gẹ́ bí ọkọ sí obìnrin yẹn then fáwọn ọmọ náà kó máa ṣe bẹ́ẹ̀. I'll give you a personal example. This thing happened to me. And when I wanted to do the relocation, I did it, but I stayed back for like 6 months, for like 8 months. You can imagine 8 months being away and your family is here and I'm footing all the bills. For you to know, I'm footing all the bills. But I can tell you that 8 months that I used, I enjoy myself. But at a point, I was not like, it's okay. My children, they will need me. Timothy Wakpada, it's okay. I reconsider my thoughts. I was away. I relocated the family, everybody, for 8 months, and I was footing the bills. I just considered those my children. By the time to after 8 months, I regretted even coming because I was enjoying myself. Kí ló tẹ́ fi regret ṣé obìnrin ilé tún gbọ́ kò tún fún yín láyọ̀ ni? The same thing tó ń ṣẹlẹ̀ sí bọ̀bọ̀ yẹn ló ń ṣẹlẹ̀ sí mi náà. Obìnrin ilé she has this SDD. Mo mọ̀ pé ṣe program kan gbà kan SDD. I've talked to her about this thing, I said, let's see this thing. But Shemo, let's go and see a professional. Omaniro, àwọn spirit koko, àwọn church mother ni.
ẹ lọ́kọ àgbélébù fún ẹni kí kápítà bá yín yes obìnrin tó bá ti di ọmọ chọ́ọ̀chì lòun ẹni kí kápítà bá yín kọ àgbélébù fún kẹ́ni kó kọ ìrìn ṣebí ìrìn náà kọ sí cross kó kọ ìrìn síbi àgbélébù yẹn ẹni kó máa sùn pẹ̀lú àgbélébù yẹn kó máa gbé sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì ẹ máa fi bẹ́ẹ̀dì lẹ̀ fún ó tọ́ ni mo ń sọ fún yín. Godmother mo ti bá yín sọ̀rọ̀ rí tẹ́ tí mo ti sẹ́ǹdì ní nígbà kan. Àníkẹ́ lọ ṣe rí gbogbo ẹ̀yin ọkùnrin tíyàwó yín ti gba Jésù ẹ lọ kọ́gi àgbélébù fún wọn ẹ lọ ẹni kí kápítà bá yín kọ àgbélébù kọ́ wá kọ ìrìn síbi ẹsẹ̀ àgbélébù yẹn ẹ wá fi present wọn tó bá ti di alẹ́ ẹ fún wọn lóúnjẹ o ẹ tọ́jú àwọn ọmọ yín tó bá ti dalẹ́ kó gbé àgbélébù yẹn sẹ́gbẹ̀ẹ́ ẹ mú kọ́kọ́rọ́ ẹ jáde tó bá dàárọ̀ kó gbé àgbélébù yẹn kó polish ẹ kó gbé sínú ilé ẹ lọ kọ́gi àgbélébù fún wọn kó lọ marry Jésù ẹni kó marry Jésù. Godmother sọ fún bọ̀bọ̀ ẹ̀ kó má regret since tó ní option yìí I'm talking from my own experience you shouldn't miss it kó relocate. wọ́n fẹ́ di kò dáa kí gbogbo yín wà nínú kiri kó má sẹ́ni tó máa bàbá yín gbàdúrà ìjọba ọ̀run ẹ kọ àgbélébù fún wọn ẹ lọ kọ́gi àgbélébù fún wọn wọ́n dẹ̀ jẹ́ àpótí ẹ̀rí ẹ lọ kan bọ́ọ̀sì kẹ́ fi báíbù sínú ẹ̀ àtago àti gbogbo ẹ̀ ẹ gbé àpótí ẹ̀rí kẹ́ gbé sínú yàrá kan fún wọn ẹ máa fún wọn lóúnjẹ. Our ọkùnrin kan we are going through a lot especially the responsible ones that cannot say much tó lè sọ̀rọ̀ síta the responsible ones are going through a lot. Gbogbo èèyàn tó tẹ́ ẹ̀ bá jayé orí yín ẹ má padà parí ìgbésí ayé yín sí báńkónì ni. Godmother help wa agbóti send yín ní message ẹ má parí ayé yín sí báńkónì ni a máa gbọ́ dádì nǹkan dádì wà ní báńkónì wọ́n nájú dádì wà ní báńkónì wọ́n nájú wọ́n mọ ìyàwó ọmọ ẹ wá dádì dà ó wà ní báńkónì wọ́n nájú ẹ má parí ayé yín sí báńkónì ni báńkónì lẹ ti máa yọjú síta. I'm telling you because nígbà tẹ́ bá ti ní prostate cancer ìjọ wọ́n máa gbé tí àyín ó bá ti dọwọ́ àárọ̀ wọ́n ti fún yín lóúnjẹ máa dìde lọ sí báńkónì lọ jókòó ẹ máa wo nǹkan tó ń kọjá lọ glasses ojú yá wá rí gbọ̀ngbọ̀ngbọ̀ báyìí ìwọ ọkùnrin tó o bá ti fẹ́ ọmọ tó o wá lọ sílé ẹ̀ tó jẹ́ pé gbogbo ìgbà tó o bá ti délé ẹ̀ báńkónì ló ti máa ń bá bàbá agbọ́gbọ́ dádì wà ní báńkónì mọ́mì wà nù yàrá wọ́n ń sùn dádì wà ní báńkónì àbí kó bá dádì ní pálọ̀ kó nẹsẹ̀ sórí tébù is a no go area no go area ni kó má jẹ́ pé wọ́gọ́ máa parí ayé ẹ̀ sí báńkónì ilé tó bá ti ń lọ tó ń wọ́ ọmọ lọ tẹ́ pé bàbá báńkónì ló ti máa ń bá bí màmá bá wà nínú ilé gan báńkónì ni o ò bá bàbá àti màmá kọjọ jókòó sọ̀rọ̀ rí torí àwọn obìnrin míì nígbà míì wọn ò ní bí lọ wọn kàn fi inú ilé yẹn bóyá inú ilé yẹn ọkọ wọn ló kọ wọ́n wá fi inú ilé yẹn ṣe ibùgbé nǹkan tó ń lò nínú ilé yẹn ni yàrá tí ọkọ wọn fún wọn àwọn dẹ̀ ní landlady ọkọ yẹn kàn wà ń bẹ̀ ni kò wọ́n wúlò fún ọkùnrin yẹn wọ́n kàn wà nínú ilé yẹn pé inú ilé yẹn ni mo máa wá dé sí gbogbo ìgbélétò nǹkan tó ń lò nínú ilé yẹn wọ́n wá ń sùn sínú ilé yẹn ni tọmọ wọn bá bímọ wọ́n ń lọ lóṣù 3 lọ́dọ̀ ọmọ tó bá ti tọ́ ọmọ tán wọ́n tún padà bọ̀ nínú ilé yẹn wọ́n fi inú ilé yẹn ṣe ibùgbé ni irú àwọn ọkọ wọn ní bá wọn kọ́ bọ́kọ wọn tàkú ọ̀rọ̀ sọ àwọn ọkùnrin tó dẹ̀ wà responsible ní irú ìyà yìí ń jẹ báńkónì nílé wọn àfi bí ìdun bí matrasi tó yí ọdún tó dọ́jú dànù ìdun ni wọ́n ń bá wọn sọ̀rọ̀ ṣòkòtò wọ́n lè wọ ṣòkòtò kan fọ́sẹ̀ kan ngbọ̀n bàbá wọn kò sẹ́ni tó fẹ́ bá wọn fọṣọ aṣọ dẹ̀ ń dọ̀tí wọ́n wá máa rùn fún má jẹ́ kóbìnrin kan ba yí ẹ jẹ́ mi sọ pé gbogbo yín o Ọlọ́run má ṣe ẹ́ ní ọkọ báńkónì o kó má yẹ pé báńkónì ló máa parí ayé ẹ sí tí wàá máa yọjú lórí pẹ̀tẹ́ẹ̀sì àwọn máa mú ìyàwó ọmọ ẹ wá a máa ní ta nìyẹn irẹ́ nìyẹn torí ojú kan ti lọ ìyẹn nìyẹn Káyọ̀dé pẹ̀lẹ́ káàbọ̀ wọ́n bá dẹ̀ ti kí bàbá tán ní báńkónì àtọmọ àtìyá àti ọkọ ọmọ ìwọ tí wọ́n bá ti mú ẹ lọ́lé ìwọ ọkùnrin tó bá mú ẹ lọ́lé
tó jẹ́ pé gbogbo ìgbà tó bá ti mú tíyàwó ẹ àfẹ́sọ́nà ẹ bá ti mú ẹ lọ́lé ìwà àti ìyá ẹ nìkan ló máa ń bá sọ̀rọ̀ ó dangerous o ayé ẹ máa padà bàjẹ́ ni o tóbìnrin yẹn dẹ̀ ní bàbá tí o ní relationship pẹ̀lú bàbá ìyàwó ẹ every time tó bá ti wá wọn lọ́lé ìyá ìyàwó àti wọ́n nìkan lè máa jọ ń jókòó sọ̀rọ̀ ọ ẹ bá wọn pọ̀ rí kó jókòó sáàrin wọn kẹjọ sọ̀rọ̀ ayé ẹ máa padà bàjẹ́ ni o Ọlọ́run ìyá ìyàwó yẹn ló máa padà bá ayé ẹ jẹ́ irú ìyá ìyàwó yẹn ìwọ tó fẹ́ lọ ṣọ̀rẹ́ wọn ń ṣọ̀rẹ́ irú ìyá ìyàwó yẹn o ayé ẹ máa padà bàjẹ́ ni tó bá yẹ pé gbogbo ìgbà tó bá ti lọ lé báyìí ìyá ìyàwó àárín wọn ló máa mú ẹ sí ọ̀rẹ́ tó ń ṣe ọ̀rẹ́ ìyá ìyàwó nìkan ló ń ṣọ̀rẹ́ wọ́n ti sidetrack bàbá ìyàwó kúrò ayé ẹ máa padà bàjẹ́ ni o tó bá ti torí inú ilé tó bá ti wọ̀ tí bàbá wà ń bẹ̀ ṣùgbọ́n tí wọ́n fún ẹ láǹfààní láti bá bàbá ìyàwó ẹ ṣọ̀rẹ́ ilẹ̀ yẹn ò ṣe lé ẹ màmá yẹn ò ṣe ẹni tó lè fọmọ lọ́wọ́ ẹ hello tó bá fẹ́ra wọn mọ́ ọ̀tọ̀ hello mo ń gbọ́ yín. Hello, Sitarina. Tẹ́rí ọ̀rọ̀ topic tẹ̀ mú wa ní topic dáadáa ni. It's true, ó máa ń ṣẹlẹ̀ torí it happened to me as well. Now, kí ló ṣẹlẹ̀? Sẹ́rí kìíní yẹn ó dàbí big weapon fún wọn ni. Torí tí wọ́n bá ti bímọ kan kejì, wọ́n ti wò ó pé ní àwọn làwọn nílé. So they can do anything they want. Sẹ́rí gbà tí tèmi ṣẹlẹ̀, mo pè lóru láàárọ̀. Òru yẹn kò tiẹ̀ níye ọgbà tó wá ti di bí 6 months tí mo rí pé kí ló ń ṣẹlẹ̀ ìgbà tó yá bí wọ́n ṣàṣe gbéṣẹ́ kan fún mi nìyẹn iṣẹ́ security ni ó wá jẹ́ wẹ́ẹ́dì birthday àbúrò ẹni tó ṣe birthday yẹn gangan ní tí mo rí mo ní ẹrù lọ́mọdì tó yìí tí mo ṣàṣe bá sọ̀rọ̀ nìyẹn ọ̀rọ̀ wá wọ̀ tá a wọnú ọkọ rẹ̀ báyìí sísá Yínká ibẹ̀ láti ẹ̀kọ́ ti gbé kọ́ mọ́ra ó sọ bí tó gbé ó sọ everything lẹ́yìn ìgbà náà ó máa ń gbé iṣẹ́ yẹn wá ká mi mọ́ bí iṣẹ́ ni. ìgbà tó yá tí mo bá ti tẹ́lẹ̀ tí mo bá sì ti ṣetán láàárọ̀ tí mo bá wọlé lọ tí mo bá ló yá báyìí ìyọ́kàn sọ̀pàkọ́ sí mi ni wọ́n kẹ̀yìn sí mi. èmi ní wàá mọ bẹ̀bẹ̀ ní mo ṣe báyìí ní mo sọ kí ló fẹ́ kí ló jẹ kí ló fẹ́ ìgbà tó yá tèmi náà ti rẹ́ nìkan Sister Yinka tí mo bá dé èmi náà mọ́ sọ pàtó sẹ́yìn ni. Kò jù yẹn lọ. Nǹkan tó yẹ yìí ni pé tí ọkùnrin bá ti lọ ní òbò míì tó ń dó tó jẹ́ pé ẹ máa gbọ́ o ọkùnrin lè máa dó ìyàwó ẹ̀ ńlé kò míì pé kò ní dóbò níta ṣùgbọ́n tí ọkùnrin bá ti lọ fi òbò ìta substitute òbò ìyàwó ẹ̀ débi wípé in tó ní lọ́kàn tó fi lọ dóbò ń ta ní pé ìyàwó mi ò fún mi lóbòdò wàláì òbò ẹ̀ máa dà kàn tì ní. So kíní yẹn ó jẹ́ nǹkan ó jẹ́ big weapon tí gbogbo obìnrin tí most of àwọn obìnrin máa ń lò. Tó pé níta bá ti ní problem pẹ̀lú wọn ọ̀rọ̀ àtẹ̀yìnwá wọ́n fẹ́ gbé wá sí president wọ́n fẹ́ gbé wá wípé báyìí. Irú nǹkan báyìí kó tẹ̀ tó sọ gbogbo ọ̀rọ̀ ẹ délẹ̀ gan wọ́ gan kílẹ̀ àti sú ẹ àti yọ ọlọ́kàn rẹ̀. Ẹ ṣe gan. Tí ọkùnrin bá lọ dóbò míì níta tó lọ yan àlè níta tí kì í ṣe pé bóyá ó rí ẹ as excuse lọ yan àlè ó ṣeé ṣe kó sì máa padà wá sóbò ẹ bẹ́ẹ̀ tí ọkùnrin bá ti lè ní ẹ as excuse tó fi lọ ní obìnrin míì síta tó ń do ìjọ náà ni òbò ẹ di àkàntì láyé lọ́dọ̀ ẹ bó bá fẹ́ dú ẹ gan kó ẹ ò ní le so kì í ṣe pé bóyá torí ọ̀pọ̀lọpọ̀ ìbá ní mo fọkùnrin ìyẹn ní kó má dóbò ni tó bá fún adóbò ṣùgbọ́n òbò ẹ ò ní gbà kan tì bẹ́ẹ̀ tó bá fún tó lọ wá ẹlòmíì nítorí pé ò fún òbò ẹ ti wọ demorage lọ́dọ̀ ẹ nìyẹn so bí mo ṣe ń sọ lọ ìwọ ọkùnrin tí ìfù tí ọkọ àtìyàwó bá divorce wọ́n lè má jọ gbé bọ̀ kò wá ní pé kò wá ní relationship pẹ̀lú ìyá ìyàwó nìkan kò má ní relationship pẹ̀lú bàbá ìyá ìyàwó tó bá ti ń fa orí ẹ máa bẹ kódà kó máa jà tí ọmọ bá choose láti má lọ bá bàbá ẹ̀ ṣe fine but tó bá jẹ́ ìyá ìyàwó tó ń fa orí ẹ̀ má bẹ́ nìkan tí ò tiẹ̀ bí ẹ rí pé ìjọ ti lọ rí bàbá lágbájá ọmọ yìí ó ṣe ọmọ tó lè fẹ́ o wàláì wàá jẹ́ ká gbẹ̀yìn ni ìyá ìyàwó yẹn ò ṣe ìyá ìyàwó tó lè bá ṣe tó bá bá ṣe
wọ́n máa mú orí ẹ̀ báyìí wọ́n á cover sábẹ́ o ò ní rojú ráyè gbọ́ tàwọn òbí tiẹ̀ gan mọ́ torí nǹkan tí ò yé nǹkan tí mò ń try láti sọ fún yín ni wípé kò sí bí bàbá ọmọ ṣe lè báàdì tó o ò lè yọ bàbá ọmọ kúrò nínú ayé ẹ̀ pàápàá tó bá fẹ́ tọ́mọ ẹ̀ bá fẹ́ lọ́lé ọkọ kó bá wù ẹ́ kó dá tọ́mọ tó bá wù ẹ́ kó dá tọ́ ọmọ ló lè sọ pé bàbá yìí o kò ń ṣe bàbá mi yìí o mi ò fẹ́ kó ní kinní kan ìwọ tó bá ń sọ́gọ tó bá bù ẹ́ gbọ́ o ò ní fàyè ẹ̀ gbà wàá jẹ́ kọ́lọ́run kó sọ ẹ̀san yẹn but ìwọ ọkọ tó fẹ́ lọ fẹ́ obìnrin tó jẹ́ pé gbogbo ìgbà tó bá ti lọ bàbá ọmọ yẹn ò tí ì kú ó wà láyé kì í ṣe pé bí àwọn ọjọ́ gbé pọ̀ wọn ọjọ́ gbé pọ̀ o ṣùgbọ́n jọ ń gbé nínú ìlú kan náà màmá ọmọ tó dẹ̀ lọ ń bá òbẹ sọ̀rọ̀ bàbá ọmọ rí àbí olólé gbogbo ìgbà tó bá ti lọ báńkórì ló ti máa ń bá bàbá wà wá lọ jókòó ti màmá nínú pálọ̀ ẹ̀ máa tàkú ọ̀rọ̀ sọ wọ́n máa padà ayé ẹ̀ máa padà bàjẹ́ ni o honestly ó máa padà ò ní mówó délé ó máa padà ra nǹkan lórúkọ ọmọ tó ò tí ì bí sáyé wọ́n á dẹ̀ padà yanjú ẹ̀ ni I'm telling you lọ́kọ́lẹ̀ kẹ́ jẹ́ kó rí yín pé tó bá ẹ má jẹ́ kóbìnrin kankan fún yín ní problem òótọ́ ni mò ń sọ fún ẹ̀yin ọkùnrin ẹ mọ̀ pé tí bá ti ń sọ̀rọ̀ lórí bí ọ̀rọ̀ àwọn tó wà responsible ni ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó wà responsible ní sìn wọ́n wá wọ singlet tó níwò ẹ mọ̀ àwọn singlet ayé àtijọ́ tó níwò yẹn ìwò mi àti jálura láwọn tó ń fi àárọ̀ ṣiṣẹ́ ọmọ mi ìyàwó ọmọ mi ìyàwó ọmọ mi ìyàwó tó kọ́lé ìwò singlet wọn àti jálura àwa wà ní balcony a máa gbọ̀n ẹsẹ̀ a máa gbọ̀n ẹsẹ̀ ìyàwó wọn lè lọ fún odidi ọjọ́ mẹ́ta kó má wálé ó lè lọ fún odidi ọjọ́ mẹ́ta kó má wálé ìyàwó wọn máa gbọ̀n ẹsẹ̀ báyìí àwọn dádì nǹkan mo máa fún wọn dẹ́ mo fi dádì sílẹ̀ ńlé ni dádì ń gbúrò ara ẹ̀ nílé mo wà lọ́dọ̀ Àjọkẹ́ mo wá bá tọ́mọ ni wàá pẹ́ ní báńkónì wàá pẹ́ ní báńkónì kò dẹ̀ ságbára mọ́ kò ságbára mọ́. You look good. Thank you, mother. You look good as well. Thank you. So èyí ni mo mú wá fún yín ní ìrọ̀lẹ́ yìí ẹ jẹ́ nǹkan play ẹyọ kan kẹ́ gbọ́ lè kẹ́ lọ fi sùn. Kẹ́kọ̀ọ́ lọ fi lè sùn ń bọ̀. Wọ́n mú nǹkan tí ojú àwọn ọkùnrin rí sí nǹkan mi ò ṣe women supporting women o èmi ò mà ní kẹ́hùn èèyàn láìkí mi. Nǹkan lélẹ̀. Wọ́n lélẹ̀. Hello, Aunty Yinka. Ẹ káàárọ̀ mà. Ẹ rọra mà. Bẹ́ẹ̀ lómi ṣe ń pe Yinka yìí gan. Àkúsìmí àná máa wọ. Wọ́n ṣe ń pe Yinka yìí gan. Orúkọ mi ni Saheed Ọ̀jẹ̀kúnlé. Popular name tí gbogbo àwọn èèyàn mọ̀ mí sí nìyẹn. Both Lagos State and Ogun State. Ṣíà pẹ̀lú yín. Bóyá mo lè rí orí ọ̀fẹ́ yẹn láti ọ̀dọ̀ yín. Ìyàwó tí mo fẹ́, mo kọ́kọ́ ti fẹ́ ìyàwó kan tẹ́lẹ̀ tó ti bímọ fún mi. So tí àwọn òbí ẹ̀ ò jẹ́ kí mi àti ẹ̀ fẹ́ra tó fi gbé ọmọ yẹn lọ nígbà yẹn. Ìgbà tí mo dẹ̀ pàdé ẹni tí mo fẹ́ yìí ọmọ Èkìtì ni. So èmi àti ẹ̀ fẹ́ra. Ọdún náà mi tí lọ ṣe nǹkan orí ẹ̀ gbogbo táìgbà tí à ń fẹ́ra ń gbà yẹn. So sílàbẹ́ ni pé kí wọ́n kọ́ fẹsẹ̀ ẹsẹ̀ rìn wá bá èèyàn. So dẹ̀ wá bá mi àjọ fẹ́ra mo mọ fámílì gbogbo wọn mọ̀ mí dáadáa. Ọlọ́run jogún ọmọ mẹ́ta fún wa. Obìnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ṣùgbọ́n mi ò gbádùn ìyàwó mi láti àárọ̀ títí dalẹ́.
ohun tó wá fọ́nì sí mi ni pé ìyàwó mi ń ṣe ọ̀rọ̀ travel kò jẹ́ kí n mọ anything débi pé ó kù bí oṣù kan kó lọ ló ṣe wá sọ fún mi. Mo dẹ̀ ṣí ṣọ́ọ̀bù fún ó ń tajà aṣọ ló ń tà tọ́lọ́run dẹ̀ gbàdúrà ẹ̀ gidi di iṣẹ́ tó ń ṣe. So àti pé tèmi bá ti lọ síbi iṣẹ́ bá ti jáde tí mo lọ sí sáìtì tí mo bá wọn yàn bóyá àwọn kọ́sítọ́mà pè mí wọ́n nídìí ilẹ̀ mo ti bá wọn lọ ìyàwó mi máa jáde kúrò nílé tèmi ò ní mọ̀. So kí n má fọ̀rọ̀ gùn jù kí n má gbà ní lákòókò mà ó kù bí oṣù kan tí ìyàwó mi fẹ́ travel lọ sí Egypt ni mo ṣe ń gbọ́ ló wá sọ fún mi ní gbogbo nǹkan tó ń ṣe yìí kò sọ́nà ń bẹ̀ má dààmú ara ẹ̀ káàkiri ọjà tó ń tà gan ó bẹ́tà jù kó sọ pé ó fẹ́ travel fẹ́ lọ bí kankan. Hello àǹtí Yínká ẹ káàárọ̀ mà ẹ káàsán mà ẹ káalẹ́ mà ní gbogbo ibi tí àsìkò tá a bá wà. Ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín èmi ni mo pè yín lórí ọ̀rọ̀ ìyàwó mi pé ó da ọmọ mẹ́ta sílẹ̀ but ìgbà tí máa padà gbọ́ prógámù yẹn ẹ má bínú mà àwa ọkùnrin la blame. Tẹ bá dẹ̀ wo abẹ́ comment section yín ẹ lọ wo nǹkan táwọn èèyàn comment síbẹ̀ ẹni tí ìyàwó jẹ́ tí ò ní pírọ́blẹ́mù tí ò ní kíní gbà kọ́mẹ̀ntì pé kò yẹ kẹ́ kọ́mẹ̀ntì ẹ̀ but ọ̀rọ̀ máa ń wà gẹ́gẹ́ bí àlàyé torí ìyàwó jẹ́. Mo wá gbọ́ prógámù kan woman tó ń ṣépè fún ọkọ ẹ̀ exactly what is happen to me. Tèmi náà bá sẹ́ni gbogbo àwọn voices yín lanu ni. So but later ó ti ń padà pè mí tó ń bẹ̀ mí gan gidi lóríṣiríṣi báyìí bí àfi kí n ṣàdúrà fún un torí ìyàwó jẹ́ kankan ṣe. Ṣùgbọ́n mo kàn fẹ́ notice yín fún kankan ni mà òbódùn mo ti sex gbẹ̀yìn sí about 5 months ago ìjọ tí ìyàwó mi ń lọ lóru mọ́jú mo sex pẹ̀lú ẹ̀ tí n bá dẹ̀ máa sex pẹ̀lú ẹ̀ lẹ́yìn kó sùn gbalaja kí n tó kó bọ̀ kí n yọ okó mi kúrò kò ní jẹ́ kí n bá wọn ṣeré kò ní jẹ́ kí n ṣe kí n ọdún náà láti ilẹ̀ náà kò ń ṣẹ́nìkan tó gbádùn okó lọ títí. Mo wá ní girlfriend kan Malaysia ni gẹ́ẹ̀ gan ló yẹ kí n fẹ́ bọ̀tí máa ti lady yẹn ò lè fẹ́ra nígbà tí mo ti gbé ìyàwó sílé. So bọ̀tí máa ti máa ń ríra lẹ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kan láàrin 2 years bẹ́ẹ̀ kan láàrin 3 years. Mi wàá mọ̀ bẹ́ẹ̀ gẹ́ẹ̀ yẹn lọ training nítorí mi ni mo wá pé kó yọjú sí mi pé kó wá kí mo fẹ́ rí àwa náà mo fẹ́ wà láyàwó mi wọ́n ní ìyàwó mi ò sí Nàìjíríà mọ́ wọ́n ní yes olókè náà ti gbọ́ ìgbà tí gẹ́ẹ̀ yẹn wá àǹtí Yínká mi gbọ́dọ̀ parọ́ fún yín ìṣe ni mo rò pé bóyá okó mi ti kú tó rọra mi ń dìde láàárọ̀ kò ń dìde lálẹ́ àfi tí n bá lo oògùn. Ṣẹ́rí ìgbà tọmọdé yìí gbé mi dé àwọn level kan mo ń pariwo àwọn tó wà ní the second room wọ́n ń gbọ́ ó dó mi débi pé mo lá idán ẹ̀ mi mọ̀ bóbìnrin máa ń wẹ́ẹ̀tì látòrí idán mo lá idán ẹ̀ ó ní kí n gbẹ́nu sí i mo lá idán ẹ̀ débi pé ara tèmi gan bẹ̀rẹ̀ sí ní gbọ̀n bẹ́ẹ̀ ni pé mo fẹ́ ní stroke. Mi mọ̀ gba tí mo ṣe ẹ̀ 5 ilẹ̀ tó mọ̀ èmi gan ni mo tún sọ fún pé ó ti tó pé ìyàwó mi fìyà jẹ mí ni ìyàwó mi ò gbé mi dé level yìí kí obìnrin dẹ̀ dún èèyàn dé stage dé gbé pé ọkùnrin á máa sunkún. Àǹtí Yínká òbó dùn ṣùgbọ́n ẹni tí mo ṣe fún ìtajọ́ dúró ilé ọkọ lòun náà wà mo tẹ padà wá tọrọ dáríjì bí kọ́lọ́run dáríjì mi torí ìyàwó ni ó ti wà nílé ọkọ tiẹ̀ ṣùgbọ́n ìmọ̀ àti ẹ̀ ti wà láti bí 18 years nǹkan tó ṣe fún mi kò ṣẹlẹ̀ rí. Òbó dùn gbogbo ẹni tí ìyàwó ẹ̀ bá ń fi òbò jẹ mi lè sọ pé kó jáde síta ṣùgbọ́n kó wá ẹni tó mú kó dó ọmọ Iléṣà lọ́mọ yìí adúgbòra wa ti fẹ́ ṣùgbọ́n èyí tó ṣe fún mi yìí mo padà lọ hospital lọ complain torí ẹ̀yìn mi. Òbó dùn ọlọ́run má yọ òròbó kúrò lọ́rọ̀ èèyàn nígbà tí mo lá títí tí mo lá òbò tí mo lá idán mi mọ̀ pé idán máa ń le mọ́kùnrin lára ó máa ń le mọ́kùnrin ní ẹnu ó le gidi mọ́ mi lẹ́nu gan gidi
ta leléyìí. Ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ o. Yes ma. Yeah. Akọjọ́ mẹ́ta ma. Mi àwọn kíkí tí mo ní mi ò fẹ́ nìyẹn. Ẹ ti kí mi. Ọjọ́ mẹ́ta bá wẹ go straight to the point. Ẹ má bínú mi o. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Mo mọ̀ pé bóyá wà ní live program ni. Mo ní issue kékeré kan tí mo fẹ́ explain fún yín ni. Okay. Ṣé rí ìgbà tó bẹ̀rẹ̀ ní mú ọyàn tèmi? Mo ń pariwo pé baby leave me, baby leave me. Gbogbo àwọn èèyàn tó wà níta gan ló gbọ́. Ẹ̀jọ̀ òbó dùn ọ̀pọ̀ ní kí n fi lè bá yín sọ̀rọ̀ láàárọ̀ yìí ni ẹ ṣe gọ̀mà. Prógámù yín wà láì prógámù tó dùn gan gidi nìyẹn. Ìyàwó mi ní ń bẹ̀bẹ̀ ń sìn yàn. Ó ń bẹ̀bẹ̀ pé tóun bá ti wá sí Nàìjíríà òun ò kọ́kọ́ òun ṣe gbogbo ẹ̀. Àtìgbà tó dẹ̀ ti lọ mi ì sùn mọ́bìnrin kó tó di pé àwọn ẹ̀gbọ́n mi lọ́kùnrin bẹ̀rẹ̀ sí ní pé nígbè kí ló dé ṣé kì í ṣe pé ó lò nǹkan fún mi. Òbó dùn àti Yínká òbó dùn láyé bí rí nǹkan tó dùn tó bù láyé yìí. Ṣóorí èyí tí mo fẹ́ fi sílẹ̀ fún yín lálẹ́ tí mo fẹ́ fi máa lọ. Ó yẹ kẹ́ mọ̀ pé nísìnyí ó yẹ kẹ́ mọ̀ pé mo ti develop tail skin tó yẹ pé kò sí nǹkan kan tó lè ṣe kò ṣe nǹkan kan fún mi. Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣé òtẹ́rìn ẹ̀wà láì Olódùmarè mi ò ń wò wọ́n. Ọlọ́run mi ò ń wò wọ́n. Deliberately ni. Mo sọ wípé ńgbà tí wàhálà ogun yẹn dìde gan gbogbo àwọn show yẹn èyí tí mo wò ló cause ló jẹ́ kógun yẹn pọ̀ tó yẹn. Báwo ni èèyàn ṣe máa ń bú mi tẹ́ bá ní kìlọ̀ mi ò ń wò wọ́n. Mi ì dẹ̀ kí n fẹ́ káwọn èèyàn sọ fún mi. Ìwọ tó bá ti send show sí mi rí tí mo sọ wọ́n pé láyé má send irú ẹ̀ sí mi rí mo fẹ́ kó comments àbẹ̀ṣe mi ò ń wò wọ́n. Ṣé kankan mi in tí mo máa ní kó mú lọ lé lálẹ́ yìí ìwọ ọkùnrin tó wà responsible tó mọ̀ pé wà responsible ni o àwọn ọkùnrin tí ò wà responsible ìyà ò kì í jẹ wọ́n má bá obìnrin kankan pariwo tí ò bá ti fún ẹ lóbòdó bọ́ síta wá ọmọ tó dúró re wá ọmú àti fùrọ̀ tó máa jẹ́ kí stress kúrò lára ẹ̀ èmi ò kì í ṣe pastor mi ì dẹ̀ kí n pretend mi ò ṣe marriage counselor mi ò kí n pretend láti sọ fún obìnrin tí ò mọ ẹ̀tọ́ ẹ̀ láti mọ ẹ̀tọ́ ẹ̀ mi ò Ọlọ́run ní jẹ́ kó mọ ẹ̀tọ́ ẹ̀ ìwọ ọkùnrin tó wà responsible tó ń ṣe ẹ̀tọ́ ẹ̀ ó deserve láti wà happy má jẹ́ kí wọ́n sọ ẹ́ di bàbá Bankoni má jẹ́ kí wọ́n sọ ẹ́ di bàbá Bankoni má jẹ́ kó sọ ẹ́ di bàbá Bangbe sí torí pé okó tó ò bá lò tó bá yá ó máa di bàbá Bangbe sí kò ní ṣiṣẹ́ mọ́ má jẹ́ kóbìnrin kan pa okó ẹ tó bá mọ̀ pé òun ṣe ẹ̀tọ́ ẹ nínú ilé tó mọ̀ wípé òun ṣe ẹ̀tọ́ ẹ nínú ilé bọ́ síta kó make ara ẹ happy you deserve to be happy o mọ̀gbà tó kọ́ o mọ̀gbà tó tọ́lọ́jọ́ máa dé kò má jẹ́ kí èèyàn kankan pa ẹ́ jayé sẹ́ mi níye máa sọ bọ́ síta ọkùnrin tó bá wà responsible torí obìnrin lè sọ pé tó bá já wa náà nìkan ọkùnrin tó bá wà responsible kò ní make obìnrin ẹ̀ sad obìnrin yẹn ò ní cause láti máa rò pé òun fẹ́ bọ́ síta tọkùnrin bá wà responsible obìnrin ò ní cause láti máa rò pé òun fẹ́ bọ́ síta tí ọkùnrin bá wà responsible so tọkùnrin bá wà responsible tí obìnrin ò bá fún ní nǹkan tó yẹ kó fún tí o bá tiẹ̀ wà pẹ̀lú obìnrin ẹ nínú ilé tó wà responsible láàárín ọ̀sẹ̀ méjì tí obìnrin ò sọ fún ẹ wípé kó wá bá ẹ pé òun fẹ́ dóko wá bá mi aṣọmọ fún ẹ tó ń ṣètò ẹ nínú ilé ni ò tó wà responsible láàárín ọ̀sẹ̀ méjì tóbìnrin ò gbé wá súnmọ́ ẹ tí ò wá kí ọyàn bọ̀ ẹ́ lẹ́nu tí ò lọ wẹ̀ kó wá fi òbòdó ojú ẹ wá bá mi máa fún ẹ lọ́mọ tẹ̀dẹ̀jọ́ ń gbé tó tún wá fọwọ́ kan tó tún wá ṣe ó rẹ̀ mí wàhálà wá bá mi máa fún ẹ lọ́mọ mi nígbà kọ́bọ̀ láàárín ọ̀sẹ̀ méjì tó wà responsible tó ń ṣe ẹ̀tọ́ ẹ tó mọ̀ wípé tó bá pè ẹ́ pé ọkùnrin ni ẹ tí wọ́n náà mọ̀ pé ọkùnrin ni ẹ tó wá lọ bá obìnrin tí tó gbé súnmọ́ àbí tóbìnrin ò lanu sọ fún ẹ pé mo fẹ́ dóko láàárín ọ̀sẹ̀ méjì tí ò dẹ̀ ṣe nǹkan oṣù bó bá tiẹ̀ ṣe nǹkan oṣù gan tí ò sọ fún ẹ pé lágbájá ó kó dẹ̀ wù mí dé oṣù gbọ́n mò ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tí n bá bẹ wá obìnrin pè mí bastard wá bá mi tó wà responsible ni o àwọn tí ò wà responsible kì í jẹ̀yà honestly
wọ́n ń jẹ̀yà wá bá mi. So ẹ̀yin obìnrin ẹ lè sọ pé ṣe jọkùnrin because tọkùnrin bá wà responsible kò ní bá yín nínú jẹ́. Ṣé ti gbọ́ nǹkan tí mo sọ? Mo ní ọkùnrin tó wà responsible. Ẹ gbọ́, ọkùnrin tó wà responsible tí o bá ti rí pé láàrin ọ̀sẹ̀ méjì tí ìyàwó ẹ̀ ò bá gbé súnmọ́ ẹ, tí ò la ẹnu sọ fún ẹ pé Rótìmí wá dó mi, Rótìmí ó mà ti pẹ́ tá ti dóra wa, tó bá wá bá mi tí mi bá fún ẹ ní obìnrin tó máa mú ẹ gbàgbé ilé fóṣù 3 kó pè mí bastard, kò ní fẹ́. Irú àná sí obìnrin kan wá bá mi, ó ní àǹtí Yínká mi ò fọ́kọ, single parent ni mí, mò ń fẹ́ ń tajọ máa bára wa sùn ni. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn dẹ̀kẹ̀rẹ́ wọn ò ní béèrè owó lọ́wọ́ ẹ̀. Àwọn gan á tún fi owó, ó kàn ṣeé kó wá gbàgbé ilé orí ìyàwó ẹ̀ ló bá wà. Tó bá wà responsible ni o, tó mọ̀ pé tó bá pè ẹ́ pé ọkùnrin tí wàá dúró pé yes ọkùnrin làdá ọkùnrin ní ẹ, tí ìyàwó òdẹ̀ gbé súnmọ́ ẹ, tí ò fi lọ ẹ láàrin ọ̀sẹ̀ méjì, tí ò sọ pé mo fẹ́ dóko, tí ò fọyàn sí ẹ lẹ́nu, tí ò ṣèdí bàlàbàlà nínú ilé, wá bá mi. Tóbìnrin yẹn ò bá máa ké yá àláwù yá àyàsẹ̀ pè mí bastard, wá bá mi. Kọ́bọ̀ mi nígbà lọ́wọ́ ẹ, honestly máa order ni, wá bá mi. Ẹ lọ ṣe show fún mi o, ẹ mọ̀ pé èmi ò rí, kò ní kí n má ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Bá tún dàárọ̀ ọ̀la mo tún bọ̀ wá play another voice note, ó pọ̀ yẹn mi ò rí yín. Ọlọ́run ojoojúmọ́ ni mò ń increase sí, mi ò rí yín. Gbogbo nǹkan ayé yìí mo fi jù yín lọ. Ọlọ́run mi ò rí yín. Tó bá láṣọ ẹ lè rárú aṣọ tí mò ń wọ̀, ẹ ní rà. Ẹ rí pé mi ò kí lè faṣọ mi wá ṣe kí nítorí mo mọ nǹkan tó ń cost mi. Ẹ lè wọrú ẹ. Tó bá ní gold ẹ̀mí yóò gbé. Tó bá ní nǹkan ayé, àwọn nǹkan tó jẹ́ yín lójú gẹ́gẹ́ bí nǹkan ayé yẹn kò jẹ́. Tó bá ní kéèyàn bímọ ọ̀rẹ́, ọmọ alálùbáríkà, ẹ tó bẹ́ẹ̀. I'm telling you. So àwọn tí ò bá tí jẹ́ ṣàwáwù mi ò lè bá mi ní dá wọn lóhùn. Mi ní dẹ́nì kankan náà kẹ́gbẹ́ kékẹ́ sọ. Mi ní dá yín lóhùn. Ìwọ ọkùnrin tó bá wà responsible, má lọ ní prostate cancer, má jẹ́ kán sọ ẹ́ di bàbá báńkónì. Pè mí shabarikolo.com, ẹ lọ register ńbẹ̀. A máa ṣe Shabarikolo matchmaking ní first week nínú May. Alẹ́ ariwo ni. Ilẹ̀ Danabit 1.2 million máa tán ní alẹ́ yìí o. Ẹ má gbàgbé o. Ó dàárọ̀.